alhamdulillah rabbil alamin wa asbuna wa ni'mal wakil wala udwana illa ala salimin. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastahdihi wa na'udhu bihi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu alayhi wa sallam. Innamal a'malu binniyati wa innama likulli imri'in ma nawa. Ó bá ara wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí. Alhamdulillah. Ipe Ọlọ́run kó wa jọ sí àyè yìí láti jèrè ìbájókòó pọ̀ bàbá wa àgbà, olówó wa, olórí gbogbo wa, bàbá wa àgbà tí wọ́n jẹ́ khalifa fún gbogbo àwa Arabiyin. Dawamallahu hayatahu. Bàbá tí wọ́n jogún ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ látara bàbá wa àgbà, mufti àkọ́kọ́ fún gbogbo Ìlọrin. Ọlọ́run jẹ́ kí a rí bàbá wa àgbà pẹ́. Amina. A dúpẹ́ pé àdáyín mọ̀ àmọ́ yín àbáyín láyé. Irú ń tọ́lọ̀ ń bùn yín yìí àbá náà àtọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run kíkọ́ lọ mọ́sà bùn àwa náà. Amina ya Allah. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí yóò gùn fún wa bàbá. Àmín. Àwa tí a jẹ́ àdàbíyà lápapọ̀ tí à ń bẹ ń bí à ń kí yín pẹ̀lú tírà àfáàgbà Tajul Adabi tí wọ́n fi ń kí yín láti fi kí yín kalẹ̀ kí ẹ̀yin gangan tó dáyé ìpè àdèdè inṣàdàlà àdàbí al-adabi al-mudabi asilajati ibi sajirati wal-hudu wa nihari janabi adidi shadali abi al-adabi al-mudabi. Bàbá wa àgbà Tajul Adabi wọ́n ti kí yín kalẹ̀, wọ́n ti kí yín. Bàbá tún sọ nínú tírà yẹn kí wà yín dáná ó ta àmọ́ sí àbí. Mọ̀ sí àbí. Wakulili máa ń bìlì yàrá bí. Bìlì yàrá bí. Wà yín dáná ó ta àmọ́ sí àbí. Mọ̀ sí àbí. Wakulili máa ń bìlì yàrá. Àbí àdídí sádàlì àbí. Àlìyádàbí àlìmọ̀dàbí. Bàbá ní alájà ní alájínà ní. Alájínà ní. Ata ilaykum ababi. Ababi. Asibu fi khabiyati. Khabiyati. Wala yurami shiri. Adidi shadali abi. Aliyadabi alimudabi. Wa ingala min alina. Wa malana min mutirabi. Mutirabi. Wa ingala min alina. Wa malana min mutirabi. Adidi shadali arabi. Aliyadabi alimudabi. Wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n sọ pọ̀ bẹ́ẹ̀ wọ́n tún ní àsìlájà tí bí sájíràtì. Sájíràtì. Wàlíwúdù wà ní àríjánà. Àríjánà bí. Daraja qawmu ìmọ̀ṣọ́. Ìmọ̀ṣọ́. Ìlàfà òmù khayyabi. Àdídí ṣáàdàlì àràbí. Àlíyádàbí àlímọ̀dàbí. Akí zalikal qamarul mubin. Sheikh Imran Abdul Majid àfàgbà fún gbogbo mufti gbogbo àwọn alùsùnà gbogbo Nàìjíríà, mufti gbogbo alùsùnà gbogbo Nàìjíríà. àbáwọn àgbà Sheikh Imran ọlọ́run ló ní ká bí ire
ọlọ́run ní ká bí ire o tí wọ́n bá bí ire ni ẹ ti sáko Nàìjíríà ó dáa kéèyàn rí bàbá rẹ̀ bí kóun náà tún wá tún rẹ̀ bí ẹ bá túnra ẹ̀ bí lẹ́ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n jù bẹ́ẹ̀ lọ tí bàbá rẹ̀ ò bá bí náà bẹ́ẹ̀ yóò mọ challenge díẹ̀díẹ̀ wọ́n tí bàbá rẹ̀ bá ṣe jákujáku tètè yá sọ fún un tó dáńgbé ni pé èèyàn rẹ̀ ni rẹ̀ bí náà ni kí bàbá yẹn máa ṣe rere afáwọn àgbà Sheikh Imran Abdulmajid ọlọ́run jẹ́ kí ẹ̀mí yóò gùn. Àmín ya Allah. ẹ̀yẹ́ kí mi náà sáré kí wọn àwọn èsì ìkúnlẹ̀ ó ti dá bí ó sì náwó sí wọn ní tí wọ́n á tì àṣíwájú sáré ká Dr. Karim ọlọ́run jẹ́ mi yóò gùn anakumullah bàbá wa àgbà mufti gbogbo àwọn alùsùnà. Adamallahu hayatahu. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ka wọ́n so ọba tó pè yín ọlọ́run abẹ́ kó mọ́ fọjọ́ kú sí tòsí. Àmín ya Allah. oníwàásí wa àyè yìí nìyẹn ọlọ́jọ́ kẹ́mi yóò gùn. Àmín. ẹnu wọn dá ní mímọ́ ẹ wo àwọn tahadiyat tí ń dé bá wọn lórí àga yẹn gbogbo ẹ̀ ni wọ́n ń takù ọlọ́jọ́ mi yóò gùn fún wa. Àmín. ọlọ́mọ pa yín o. Àmín. sìmọ́fà rẹ̀ kàn yín. Àmín. à ń retí yàwó alimọ̀nára àwọn náà ń bọ̀ wá wẹ́rẹ́wẹ́rẹ́ mo kí àwọn afáwa àgbà níkàlẹ̀ bàbá wa àgbà Oníkìjìpá. Adamallahu hayatahu. ọlọ́run jẹ́ kí ẹ̀mí yóò gùn. Àmín. ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ bàbá wòlíì ọlọ́run ní ẹ wo bọ́lọ́run ṣe ṣe àbúrò yín ní gbogbo àgbáńlá ayé ẹ̀ tí ẹ̀ẹ́dọ́gbọ́n wọn bù wọ́n lẹ́sẹ̀ wàláì ẹ̀ẹ́dọ́gbọ́n bù wọ́n lẹ́sẹ̀ rárá sáárì kí ni kàn wá ń bẹnu ayé yìí tí yàrá bá rẹ̀ ni kó èèyàn lẹ́sẹ̀ ẹni tó tẹ̀tẹ̀lẹ̀ tí wọn náà ń wá bí ó ṣe ṣubú owó ara ẹnìkan ọba ọkọ lẹ́sẹ̀ ń ta sàn pé wọ́n ti fún ọ ní èrò rẹ̀ òun náà á lè fà á lásọ yóò wá òun fẹ́ dọ́gbọ́n lájà ni ó dẹ̀ ń dọ́gbọ́n kó lẹ́sẹ̀ kó fi ṣubú ni tí yàrá bá rẹ̀ ni fẹ́ báwọn bá ń tó fẹ́ bàjẹ́ jẹ́ tẹ̀tẹ̀lẹ̀ nínú ló wà dùn yes ẹ̀ ṣe bẹ́ẹ̀ ayé gbà yín àti ba nǹkan jẹ bí ẹni tí ń tọ̀ ní òjò sẹ́wọ̀n kí wọ́n lè mọ̀ kí ń tọ̀ sára ẹ ti bá ń tọ̀ ní òjò ń rọ̀ òun náà tó wá ń tọ̀ ẹ lè mọ̀ kí ń tọ̀ ẹni tó bá rí àdánwò tó bẹ́ẹ̀ kan ẹni tó hẹ́ẹ̀tì yẹn tẹ́lẹ̀ tó bá wọ́n kú kínní yẹn n ò ní mọ̀ pé ọwọ́ rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ntọ́ wà nílẹ̀ yìí tí ń lọ tí ń bọ̀ yìí tẹ́ bá lọ́wọ́ kun òjò ní mọ̀ ilé táwa náà fẹ́ wú ẹ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ àṣẹ bí ó ṣe jọ wó tẹ́ bá lọ́wọ́ kun ẹ lẹ́fẹ́ máa bá wọn ṣe bí ó ṣe ní wó ni òun náà máa fi ẹsẹ̀ tí ó fi rọra sán bẹ́ẹ̀ bá dẹ̀ dán wò ní kọ̀rọ̀ ṣe bọ́lọ̀ ń rí ẹ ṣe bẹ́ẹ̀ fábúrò yín abẹ́ ọlọ́run kó jọ gbogbo tí ń rú ọlọ́run bá wa jẹ́ lọlẹ̀ Àmín ya Allah. kó tún wa ṣe ọlọ́run abẹ́ ni àwọn afáwa gbà lókè lọ́run ọlọ́run jẹ́ kẹ́mi ogun bàbá wa ṣé ìyá sí mu kí àwọn alájà wa Rashida Ọládìméjì ọlọ́run jẹ́ kẹ́mi ogun. Àmín ya Allah. ìyá dáadáa gbogbo àwọn afáwa ń kalẹ̀ ni mo kí ọlọ́run ló ní ká ní àwọn dókítọ̀rù mufti gbogbo àwọn alùsùnà Sheikh Imran lẹ́gbẹ̀ẹ́ ẹ kí mo ń tẹnu mọ́ mufti wọn ẹ sì ń rẹ́rìn kí ní pa yín lẹ́rìn bí mufti ti ń wí ẹ fẹ́ kí n pè wọ́n bẹ́ẹ̀ ẹni tí bá ń bínú kókó ń bí èmi mọ́ fi wọ́n jẹ èmi gẹ́gẹ́ mọ́ kọ́ wí mufti láyé fún gbogbo àwọn alùsùnà yìí sì ní kó ń bẹ́ẹ̀ èmi mọ́ dáàgó ẹ lẹ́ báwọn alùsùnà lèmi náà kọ́sọ́mà mi ni wọ́n Sheikh Imran tẹ̀rí yẹn mo máa ń wo fídíò wọn ó ti pẹ́ ó ti lé 20 years tí mo ti máa ń wo fídíò wọn ní gbogbo sàárì máa jókòó ti báyìí ni n ò dẹ̀ mọ̀ nígbà yẹn máa jókòó báyìí máa wò wọ́n báyìí ni báyìí wọ́n máa ń sọ̀rọ̀ reality mo dẹ̀ máa ń rá àwọn àdáàbò kan bẹ̀ nínú àwẹ̀ máa ń jókòó ti kódà mi ní sùn ní sàárì nígbà tó fi ń gbàgbà jì kí n tó wá rí kí mo kó lọ sáìtì mi àfàlà ńlá ni tẹ́yìn ó ti mọ̀ wípé ẹni yìí irú èèyàn wò lélẹ́yìí mo wá yín tì láti define yín tí mo rí yín ni pé bàbá yín náà ní tí wọn bẹ mọ̀ yín kó rí pé bàbá yín ní Ọlọ́run má jẹ́ kú láéláé. Àmín ya. mufti àwa ahlu sunna wal jamaha àbí kò jamaha mẹ kò jamaha mẹ
òní ni mo kọ́ pè lójú wọn mo ti máa ń sọ tipẹ́tipẹ́ mo sọ lójú wọn lónìí mufti gbogbo alùsùnà ni mo wí Nàìjíríà ni o délé Haúsá àwọn tí Ọlọ́run kẹ́ pẹ̀lú ìmọ̀ àti òdodo ẹ ṣe tẹ wá síbí ìwà tẹ wá síbí inú wa dùn púpọ̀ torí àwọn afáwa Dr. Abdulgani Owóyalé àfáà ni wọ́n tàbárí mọ́kọ́ àfáà tó yanrantí gidigidi àwọn tí wọn ò jẹ kankan nínú àràmù rí láyé tí wọ́n jókòó níbi ẹ̀kọ́ dókítà Ọlọ́run ọba tó ní kò ní payé o. Amina ya Allah. tí ẹ bá ibi yìí lónìí tí ẹ bá gbé 100 million kó n bí tíra yìí jù bẹ́ẹ̀ lọ wàláhì tíra yìí jù bẹ́ẹ̀ lọ àyíkátà wà yìí ó ṣe mí láàánú fún àwọn onímọ̀ wàláhì àyíkátà wà àgàgà ilẹ̀ Yorùbá yìí ilẹ̀ Haúsá ló dáa fún gbogbo nǹkan báyìí kéèyàn kó tó dijọ́ náà ni yóò ti wọ́n kọ́ mọ́ rí àwọn owó nínú àkáǹtì yẹn àmọ́ sáìdì ibi tá a wà yìí àwọn tá à ń jẹ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ò mọ yìí kéwú ẹni tí ń bọ̀ wá yìí mọ̀ náírà àfáà ni ọmọ àfáà ni èyí ò mọ yìí kéwú tiẹ̀ àfáà ni mọ̀ náírà wàláì ọmọ àfáà ni dòní owó àti gbogbo tọ́lọ́run ṣe fún mọ̀ náírà yìí kò gbà á lọ́wọ́ ọ̀tọ́lọ́run kódà orí rẹ̀ máa ń wú láti ṣe dáadáa bí irú eléyìí ju gbogbo nǹkan lọ ẹnìkan tá a wá rí náà nù àtàwọn díẹ̀díẹ̀ àwọn retí àwọn èèyàn níbí yìí o ambassador yàrá sẹ́ríkì àjọsọ̀rọ̀ kí n tó kú òní láìpẹ́ yìí wọ́n láwọn ọ̀nà ẹnìkan wá pé Àbújá làwọn wà àwọn onítàn mi jẹ wọ́n wà lábújá báyìí olóṣèlú businessman làwọn ń yẹ sáfà but àwọn tí wọ́n jà fà tọ́dẹ̀ mọ kéwú tó tún lówó wọ́n ń bẹ láàrin wa náà abẹ́lẹ́ òǹkọ́ ló ń bá wa lakini iye wọn dáadáa tí ẹ bá sí wọn náírà tá a tún retí nísìn gbogbo àwọn àtàwọn kálẹ̀ yìí mi ò rí ẹni tó ṣe fún àwọn mílíọ̀nù bí o lẹ́yìn àwọn Dr. Imran mufti àwa alùsùnà kí Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn kó gùn ẹ gbọ́ ẹ ń wò pé ẹnìkan tà lẹ́yìn mi àbí mo fi Al-Qur'ani búra iliman àti ní ti ìmọ̀ wà nasaban pẹ̀tà ló bí lágbájá Sheikh Imran kàwọ́ sùn tẹ bá dé ibi tí wọ́n ti ń ẹ bá rí wọn lórí nẹ́ẹ̀tì àwọn òsì tún ta ogun àyídànù ó yẹ kó máa wà bí kèfèrí ni wọn wà bí kèfèrí àbí wò ni àbí wọn wà bí kèfèrí ni wọn wà bí kèfèrí wọn ní kébi táwọn àwọn àwọn náà làwọn dúró sí wọn wọ àwọn àwọn bàbá bí mo ṣe wà yí ní tó mi gélókòtò mi tí fi dárò sínú gangan ó ní sùúrùtù tàbí kí n sọ dókítà ṣe kí n sọ ó ní sùúrùtù tàbí wá sí mi kó gbóná jẹ́ níbọ̀dì lọ àmọ́ ìyẹn kọ̀ọ̀kan ma ẹ wọ ẹnìkan tó wọn fún mi ní owó lóṣooṣù ó kéré ju 5 million bẹ́ẹ̀ mo sọ fún yín wọ́n lẹ́tọ̀láì tí n bá ti rí yín ẹ gbàgbé súnà ti bẹ́hùn èmi ò lọ mọ̀lúdì dáadáa ń sì lọ bí òkú a sì wá sí òkú a sì wá sí ọmọ ẹ lè ní kí n má ṣe léyìn kẹwàá ní nọ́nọ́nọ́nọ́ ẹ máa wá bí títí máa rówó fún mi títí máa jẹun àtàwọn ọmọ kéwú mo ní ọmọ kéwú nílé alẹ́ 400 bó láti máa jẹun èmi lọ mọ̀lúdì o ojú dókítà wo ti ń sọ yìí Professor Imran láìpẹ́ yìí wọ́n tún gba professor láìpẹ́ yìí fáàrí wa lè jẹ́ pé àwọn àti ẹ̀ níyìn pé Ìlọrin ló níyìn ó tó mi kó lọ́ mọ́ gbàgà ẹ̀ ń dì yín Amina ya Allah. kó jọ kó dákun Ọlọ́run ti bùn yín lọ́mọ àwọn ọmọ tí wọn ò ta kò yín lẹ tún bí ẹ bí ọmọ tí ó pa yín tàn Ọlọ́run ṣe é fún yín gan o tó bá ṣe yín báyìí tó bá fọmọ yọ yín lẹ́nu ńkọ́ mo rí ọmọ yín láìpẹ́ yìí wá kí mi lé pẹ̀lú àwọn jẹ̀mọ́ rẹ̀ láti faculty of law àbí ibùdó wà táwa kí mi lé mo ní ṣèwọ lọmọ Sheikh Imran oníbẹ̀ẹ́ ni inú mi dùn sí mo nítọ̀ má ṣe bí àwọn báyìí má ṣe mọ̀lúdì o má lọ bí òkú o ẹbí lèrè mo sọ fún un ó sọ fún yín ó ti sọ fún yín má ṣe mọ̀lúdì o má lọ bí òkú o àwọn máa lọ àwọn ọmọ tí wàá ń lọ bàbá rẹ̀ ń lọ o àbá mo sọ fún bẹ́ẹ̀ náà torí pé kò ní da kọ́ lọ mọ̀lúdì wọ́n fi bú yín ni
ó fi bu yín ni gbogbo tó wà ní kọ́nà àbáyà lábùkù kí ẹ má ṣe Imran wallahi ẹ̀ ní kú ẹ̀mí ó gùn ọlọ́run wọlé àní èmi tó da sí yín tó wá ké bẹ́ẹ̀ lórí ṣe ní ọkàn mi ọlọ́run jẹ́ mi ní ó dàbí yín kí n rí bí yín ẹ ti da púpọ̀ jù ẹ̀kọ́ gbé yín ga ẹ fáyìn lẹ́dàá ẹni ẹ pé ò lè takò yín pé oúnjẹ tí yóò dà tèmi tóbi púpọ̀ ọlọ́run kó jọ kó dákun kó jẹ́ kẹ́mi yóò gùn àmọ́ lẹ́yìn kí wọ́n ṣe wá sí fún wa lónìí èmi ò tún fẹ́ kán fún wa ní owó èmi ò fẹ́ kán tún fún wa lówó èmi gangan tí ń lówó tó yín èmi ò fún wọn ní 100,000 bí nísìn lémi gangan ni o mi gangan ìyẹn tí a ti rí tíra àmọ́ yìí kí ṣe tíra mo kówó fún ìyẹnjú yín àti bẹ́ẹ̀ ṣe jẹ́ ọpọlọ yín bí ẹ bá ń gbé lọrin tó wá jáfa báyìí tó mọ kí ó tó báyìí ẹ kí o èmi ò fún yín ní 100,000 bí nísìn ẹ má bínú kí mo ṣe ọ̀yájú o èmi kàn fẹ́ fi ṣe pé kí àwọn dókítà ìmúra mọ̀ pé bí yóò kéré jù wọ́n fún wa ní 5 million bí lónìí ọlọ́run jẹ́ kí mọ̀nẹ́rà ọba mi bí mọ̀nẹ́rà sùmùránì ọmọ wa ni ìmí ìgbà wáyé kiri mọ̀ bá mi pe dókítà nísìn dókítà wa níbí nísìn mẹ́kàn fún dókítà ní 10 million naira kéré jù bàbá ẹni tí ń bọ̀ wáyé tó bá débi lóòótọ́ tó bá ké ń bọ̀ lóòótọ́ tí wọ́n parọ́ tó débi oníyìí ti da nílẹ̀ nǹkan mọ́ ọlọ́run bá ń gbọ́ mọ̀nẹ́rà kì í ṣe èèyàn lásán kò tún ṣe é gà kò ṣe máa wọ́n ìran ìtì máa ń wú ẹ náà lẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí bàbá ọlọ́jà mi yóò gùn àmín ya Allah dọ́tọ̀ Owóyalé ọlọ́njẹ́ kárí yín pẹ́ àmín ọlọ́njẹ́ kárí yín pẹ́ àmín ọlọ́njẹ́ kárí yín pẹ́ ìmọ̀ tọ́lọ̀ ń bùn yìí ó pọ̀ ọlọ́mọ fi kóyà jẹ yín àmín ọlọ́mọ fi kóyà jẹ yín àmín tí màá bá ń lọ lọ́tọ̀ tí èèyàn lọ lọ́tọ̀ wọ́n wọ̀ pé àfa yìí ó dẹ̀ mọ̀ kí ó gan ọlọ́mọ fi kóyà jẹ yín o àmín ọlọ́lá hawla wàlá quwwata illa billah aliyyil azim Owóyalé Owóyalé. Kalẹ̀ táyọ̀ fi tán ayé ò ní gbàgbé tíra tí ọlọ́run ní ká gbé jáde yìí kódà kò sówó tán lè fún yín lónìí tó tó hòlúùdù rẹ̀ táyọ̀ fi tán lámàká táyọ̀ fi tán lámàsàfà nínú ẹ̀ kó wá jọ kó dákun mọ̀jẹ̀ padà kángun síbi ìṣesí kan tó sọ pé àbá tó wá kọ́ kódà gbà tó kú láyé tọ́ kódà kó mọ̀ ráyé wa ó dẹ̀ wá dáa ju bó ṣe wáyé tó wá kú báwọn lọ ọlọ́mọ sì bẹ́ẹ̀ fún yín láyé láyé. àmín ya Allah. ọlọ́lá hawla wàlá quwwata illa billah. bàbá wa gbà ní kọ̀rọ̀ ní kalẹ̀ ọlọ́run jẹ́ ká rí pẹ́. àmín. ẹ má bínú mo ń dọ́gán sún kínní yẹn kí mọ̀ náírà fi wọlé ni mo fẹ́ ra ìjáàkì ẹ̀ ni tọ́lá àwọn la máa mú àwọn la máa mú. àmọ́ àfa wa àgbà àrùn ilẹ̀ karim àfa wa ajé alẹ́ adabi ọ̀bẹ̀nbí kúlù sayidin fi jawfil fara kò sí nǹkan tí apá ajé òka gaba ń sọ pé ká mú yànmọ́lẹ̀ kan gba ọmọ lọ rẹ̀ àwọn ajé ìmọ̀ sí dáadáa ọlọ́run jẹ́ kí tó gbé èyàn oníjẹ́ àdàbíyà kó mọ̀ ní àwọn àdáàbù gbogbo àwọn àdáàbù rẹ̀ láyé ọlọ́run fún wa fáwọn ajé túmọ̀ bí ọlọ́run má jẹ́ ha o ọlọ́run má jẹ́ níwà láéláé. La ilaha illallah Muhammadu.
بالحي وبالقيوم مولانا بالحي وبالقيوم مولانا ويؤتي العمر محمد مولانا لا إله إلا الله محمد مولانا بالحي وبالقيوم مولانا بالحي وبالقيوم مولانا لا يؤتي العمر محمد مولانا لا إله إلا الله محمد مولانا كوين سيدة منارة منارة مولانا منارة مولانا بنت لأبواج وأبر سلامي مولانا لا إله إلا الله محمد مولانا mo kí ìmọ́lẹ̀ náà tí a ń retí tó wọlé abẹ́rẹ́ rí kí wọ́n ti wá ṣẹ́yìn orílẹ̀ dànù ẹ̀rí pé ayé ṣòfò la ilaha illa mọ̀nára tí àwòye tọrọ pé kí mọ̀nára ò yọ sí òun mọ̀nára sì yọ sí àwòye bá láti jọ́ òní sórí èdò ní ó ní kí mọ̀nára ò yọ sí mi ó sì yọ sí lónìí jọ̀gbọ́n yìí ti dá o I don't reti anybody more again I don't reti anybody again okay manara Queen Rashida ọlọ́pàá ti mú manara lónìí èmi ọlọ́pàá náà tájọ́ kò wáyé agbájilájọ́ ń lọ ọmọ bàbá Lagbaji Lagbaji ọmọ Àkàndé Sálámì ọmọ bàbá Alárarọ Ọlọ́run màmá jẹ́ òkànjú kú. àmín Manaratu Ikima Manaratu Ikima ọmọ bàbá Lagbaji ọmọ Àkàndé Sálámì ọmọ bàbá Lagbaji Ọlọ́run màmá jẹ́ òkànjú kú. lọ́wọ́n bí kàtí wọ́n fọ ìmọ̀ inú ẹ̀ mọ́ yé tẹ̀. Manaratu Ikima Manaratu Ikima ọmọ bàbá Lagbaji ọmọ Àkàndé Sálámì ọmọ bàbá Alárarọ Ọlọ́run màmá jẹ́ òkànjú kú. Manaratu Ikima Manaratu Ikima ọmọ bàbá Lagbaji ọmọ Àkàndé Sálámì ọmọ bàbá Alárarọ Ọlọ́run màmá jẹ́ òkànjú kú. ẹ̀yà kí fàtíà kan ọlọ́mọdé wo fún wa ní lẹ́tà àbálẹ́jẹ́ lórí Manara. àmín ya Allah. ẹni tẹ́ ẹ máa ń pè tẹ́ ẹ máa ń retí ó ti lọ o bó ṣe ń dùn máa wà yìí náà nǹkan ń bàjẹ́ ọlọ́run mọ̀ síbẹ̀ fún Manara. àmín ya Allah. gbogbo okùn tọ́láwọ́ jalara Manara tí wọ́n ní òkú àmọ́ kò rẹ́lífàǹtì mọ́ gbogbo ibi tó ti rí òun náà ó ti di ọlọ́run mọ̀ síbẹ̀ fún Manara. àmín ya Allah. ẹ láti fàtíà kankan lókùtà àwọn mímí tuntun ọlọ́run ẹ bá ń ké kódé ọ̀hó fàtíà. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal